Sheikh Ibrahim Iyas radiyallahu ta'ala anhu bàbá yẹn sì ti clear ọ̀rọ̀ tẹ́ bá lọ wo tírà tí wọ́n ń pè ní alibayani wa tibiyani ani tijaniya wa tijaniyin ibẹ̀ ní ti sọ̀rọ̀ tẹ́yìn ọba ṣe dáadáa láyé tó ẹgbẹ́ ní ìsìláàmù tí wá táwà yìí ni mo kí Ọlọ́run o mo kí Ọlọ́run o mo kí Ọlọ́run o bá ti kìí náà tẹ́lẹ̀ bá ti kìí tó jù bẹ́ẹ̀ lọ èmi fẹ́ kí n gbàgbé ṣùgbọ́n ìfẹ́ kí n sọ ọ̀rọ̀ jù nínú àwọn tírà bàbá wa Sheikh Ahmed Tijani Sheikh Ibrahim Iyas ni wọ́n ti mú àwọn ọ̀rọ̀ tí wọ́n fi ń sá wọn kí ẹ máa pe Sheikh Ibrahim Iyas ní IB nínú Islam yìí náà tó ẹ pé bí wọ́n gbé Islam dé tí wọ́n tàn dé bàbá ẹni kò lè gbé débẹ̀ mọ́ ní sàmẹ́nì tí wá táwa yìí wọ́n bá tiẹ̀ ló gbé wá yìí ò ní gbà lọ́rẹ̀ bó ti gbà lọ́dọ̀ wọn tó rà níyẹn rí ọ̀dà bíi tiwọn àníyàn sì ni wọ́n fi lo wá sí ayé ò tó ráyè mọ́ tọ́ba wa rí báyìí ẹ̀yin ọmọ ìyá wa nínú Alu-Sunnah wa Jamaa ọ̀rọ̀ mi ò kọ́ lọ́dọ̀ yìí ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ adọ́dọ̀ àwa gan-an tá a jẹ́ mùrídí ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ yìí ṣé ẹ̀rọ òun ni tó fi jẹ́ páwọn èmi lẹ́ ń sọ tẹ́ ẹ bá rí kí ló dé tẹ́ ẹ fòun pamọ́ tọ́jẹ́ yìí tẹ́ ń wí ò lẹ́wí èéṣe tọ́jẹ́ pé yu'minuna bi ba'dil kitabi wa yakfuruna bi ba'di àfáà jẹ́jẹ́ mo kí í fà àkọ́kọ́ ibi tí yà sí Tìjàníyà tábà ibi abẹ́ máa gé abẹ́ máa wo Islam ọ̀tàn lẹ̀ Yorùbá o àwọn wọ́n pọ̀ jù àwa la pọ̀ jù Sufi lọ́pọ̀ jù àwa là ń tá a bá wá ń pín gbogbo Sufi Tìjàníyà lọ́pọ̀ jù tẹ́yọ̀ bá ní tan rẹ̀ ǹjẹ́ kò sí májẹ̀mú tí àwọn tí wọ́n gbé Tìjàníyà gbé kalẹ̀ fún ni májẹ̀mú yẹn láàmú wò níwò wà tẹ́ni tí ń ṣe ń bá hù kí ni májẹ̀mú yẹn ìṣòro ti torí. Yanu rẹ sókè ẹbí ò ráyè ìwé lẹ́yìn o. Ìṣòro ti torí kò ti Tijani ìjà. Àwọn afá mi ni wọ́n wọlé mo kí n bọ́ akí yín. Tó ọ̀rẹ́ mi ni mo rí bàbá àgbọ̀mú àgbà gbogbo táǹkẹ̀ Ọlọ́run kó ṣe dáadáa fún yín. Bí a ń pẹ́ àwọn náà wọ́n kọ́ gbé mi wá àdúgbò yìí rí láti ara ọ̀rẹ́ mi yìí. Tìjàníyà wọ́n ní kèfèrí ni wọ́n ní òda ọyẹ ẹja wo májẹ̀mú ẹja wo májẹ̀mú tún egbe lẹ̀ sí tíra rẹ ibẹ̀ǹbẹ̀ kò ní kí n sojú ewé tíra àwọn òjò pẹlẹbẹ báyìí lọ gbogbo tíra bá ní mo ní ibi táwa ń kà tó yé wa ní tẹ̀yìn ọ̀sán àwì fáyé o ọya májẹ̀mú tí wọ́n gbé Tìjàníyà lẹ̀ lérí ẹ̀. Ká sọ̀rọ̀ èèyàn tọ́lọ́hun ìlà kọ́kọ́ ọ̀rọ̀ ẹ̀ta wí irú bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ta wí àwọn bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ta wí sàkán bẹ́ẹ̀ ájì bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà títà òyìnbó yọ bá pé tí wọ́n torí ẹ̀ gbé kalẹ̀ nu ọ̀yá ọ̀rọ̀ eléyìí ti sọ iṣẹ́ Ibrahim ní sọ lọ́wọ́ àwọn nǹkan kan tí wọ́n lọ́ mọ́ ṣé ìdí alẹ́ àrásìm àti iṣẹ́ àmà Tìjàní bàbá fẹ́ kílíà ìwọ́n tó bá ka tíra oníṣìí ọ́ tẹ̀lé mi sóńsóńsó. Ṣé Ibrahim ní Tìjàníyà tẹ́rí ẹ torí kà yẹn? Wọ́n ní ìṣòro ti há. Inú májẹ̀mú rẹ̀. Àìmọ̀ha àfọ̀tọ́tò ẹlẹ́nu fáwọ̀ ìdí. Ọ̀gbọ́dọ̀ jẹ́ kí ọ̀ràn èèyàn ọlọ́wọ́ bọ́ mọ́ ọ́. Wọ́n ní àjò ẹlẹ́yìn máa bí nẹwàjì. Fi ọ̀gẹ̀rẹ̀ gbá mú bí ajá tí ń di ẹran mú nì. Wọ́n á gbádùn àṣọ̀nà wá tún ní kámùsù bí tọ́ ara tẹ̀lé. Mà ìyá. Bàbá ní ọ̀rọ̀ èèyàn tá a wí, èyí tó gbé gbogbo ẹ̀rù dù pátá òun náà ní kéèyàn máa kírun ọ̀ràn èèyàn níbàámu pẹ̀lú ọ̀rọ̀ àná Muhammad sallallahu alaihi wasallam tó ní ẹni tí ó bá ti nírun wọn ò ní wo sẹ́yìn okú. Ọ̀rọ̀ ní ṣe déédéé súnà bí ò ṣe. Dáhùn táǹkẹ́ ọyá so. Wà iye tí màá mi àrùká ni ha. Ọ̀rọ̀ ṣàkólé kan àwọn tó jẹ́ pílà irun yẹn. Wọ́n wà ní mákìsúùdù ìkọ́rọ́mẹ́tì. Tó o bá ti ṣàkólé kan àwọn òpó òrùn yẹn ni wọ́n ń pè ní pé èèyàn gbẹ̀rún dúró. Alẹ́ ti àbáwọ̀bí ha kọ́ òdùwù. Èyí tọ́lọ̀ ní aṣẹ́nu. Wà á kì í bò sọ́dá. Ṣé Ibrahim tura jù yóò sí ìtìbásùnù?
وبأدائها في جماعة سنية. ṣé Ibrahim ní tẹ́ ẹ bá fẹ́ kírun yìí ẹ kí ẹjọ́ bá súnà tó ń ṣe lẹ́mu ni kí ló bá súnà ń ṣe lẹ́mu farabalẹ̀ sọ̀lú kàmẹ́rà ayétùmú ní ìsọ̀lì. ṣé Ibrahim ìyá sí ni pé tọ́ba ẹ pé tọ̀ríkà tó fẹ́ ṣe yìí ni ó kì í bá nẹ́bi tí kì í tiẹ̀ so. Bàbá sí rùkú ó ní síwáwù lẹ́yìn rẹ̀ báyìí ó jò dúró dédé ṣé Ibrahim ní bá ti kírun. Tá a bá ní ṣé Ibrahim ọ̀dá ṣé yìí tó wí yìí náà ṣé wí kú wí dé. Ìṣó àfà yìí. Wà á yú àdìyà fi wákìtìhà. Wà á yú àdìyà fi wákìtìhà ìníjọ́ lọ. Wà á yú àdìyà fi wákìtìhà. Ọ̀rọ̀ ọ̀run nìkan ní ṣé ìtìrìtì lọ́wọ́ wo. Ìpè tó bá fẹ́ kírun yìí náà tó fẹ́ sọ àríkánu rẹ̀ àsìkò rẹ̀ nú ní ìbámu pẹ̀lú pé inna salataka nadi alal mu'minina kitaban Àwòkúta. ṣé súnà kọ́hùn ẹ̀dá mi lóhùn ṣé súnà kọ́hùn mọ̀ ń sọ ọ̀rọ̀ ọ̀run lásán ìdákùnsí kíákíá bọ́ bá ń kí jẹ́ kí ẹ̀mí ìrọ̀rẹ̀ lẹ̀ fọ́lọ́hùn Qad aflaha al-mu'minun. kó o lè wọnú àwọn tọ́lọ̀ ní mùmínì jèrè alladhina hum fi salatihim khashi'un. Ọ̀rọ̀ ṣé Ibrahim nù májẹ̀mú tí wọ́n torí ẹ̀ gbé tàríkà Tìjàníyà kalẹ̀ bàbá Sheikh Ibrahim ní agbé kalẹ̀ létí torí pé kí ẹni tí máa ń jẹ́ ọmọ mùrídí tó ọlọ́fẹ́ ṣe Tìjàníyà yìí ó mójútó ọ̀rọ̀ èèyàn Ọlọ́run. Ìgbà wo là ń sọ eléyìí fáwọn èèyàn sóhun kan sọ ní kẹsì wá jáde lókùn báyìí ìṣó. Minatul muridi Tijani bil Qur'ani. Bàbá Sayuti ṣé ìtìkú ọmọbẹ̀wò ọ́ ní ìwọ̀n tó ọba jẹ́ mùrídí Tìjàníyà bọ́ọ̀ ló ṣe yẹ kó orí sí Kùránì farabalẹ̀ ìwọ̀n tó ọba jẹ́ Tìjàníyà bọ́ọ̀ ló ṣe yẹ kó orí sí Al-Qur'an kí ni ìbáṣepọ̀ mùrídí Tìjàníyà sí Kùránì kì í ṣe Ibrahim wọ̀ kí ló wí. Waziyadatan ala hadhihi al-fara'id. ṣé Ibrahim ní lẹ́yìn ìgbà tọ́nà yẹn bá pín tó ọmọ ṣe nǹkan míì lásìkò òun kọ́ ọmọ ní ó gbé kọ́ ọmọ fìrúra rẹ̀ lẹ́yìn ìgbà tó ọmọ ẹdọ́ jára bí lóhùn lásìkò òun lẹ́yìn ìgbà tó ọmọ ṣe nǹkan míì tí ò tóorun tí ò sí lásìkò òun bàbá ní wáìsì ìyá dàtà ẹgbẹ́ o téyùn bá pé tán ìtọ́tún ayẹ tó kù kó fi lé. Bàkánù Al-Tijani. Tí òun tóun sì jẹ́ ṣé Ibrahim yìí ń gbẹnu sí Ahmed Tijani sọ̀rọ̀ wípé ó sì dandan ó pàtàkì ọkọ̀ bá lérí gbogbo ẹni tí wọ́n gbẹ ẹ̀rí Tìjàníyà. Ayẹ́kùn ìdọ̀kọ̀ bí jẹ́ àṣì láti bí Qur'ani. Ó gbọ́dọ̀ sọ́ọ̀gì níní lọ́mọ Al-Qur'an. Tilawatan wa dirasatan Wàtà àmúlá ẹ̀sìn òkú ànábì. Ṣé Ibrahim ní ìgbógun rẹ̀? Torí ìbálọ̀ sí Ahmed Tijani. Ìgbé ọ̀fọ̀ lẹ̀, ìgbé ètùtù lẹ̀, àsílátù bil Qur'an. Bó ṣe rọ̀mọ́ Qur'an ni pé kéde pé ọmọ aka lásán ìdìrá satan ọmọ sọ́dí ẹ̀. Ó sì máa rorí sí i. Ṣé Ibrahim ní bá ti wà pẹ̀lú Qur'an nínú ìjọ láti mọ́ láti wá rí wípé wọ́n lé wa kó omi Qur'an sẹ́yìn orí yìí ni. Ẹgbẹ́ fídíò mi o. Bẹ́ẹ̀ ti wà láyé àfikẹ́ ẹgbẹ́ lẹ́yìn. Tọ́bá jẹ́rọ ọmọ parókù. Ìṣó. Ẹwà gbọ́ sún èkó yà yìí. Ṣé Ibrahim ní tó fẹ́ pé ẹni tó fẹ́ há Kùránì ni ó túmọ̀ sí pé bàbá fara mọ́ pé kéèyàn há Kùránì. Há Kùránì ni. Ṣé Ibrahim ní Sufi tèmi èèyàn há Kùránì ni. Ó ní wọ́n yìí dá àkànà yóò bá sùlùkúrì àná tó bá jẹ́ pé ẹni tí há Kùránì ni. Tó bá fẹ́ kí híhá Kùránì ó tètè jòkó máa parí ẹyọ kan lọ́sẹ̀. Wà ní sátọ̀ àyà láti máa fi kún ní sàdáàdì. Tó bá rí pé o tún fẹ́ gbìyànjú dáadáa, rí pé o parí Kùránì ẹyọ kan ní ọjọ́ mẹ́ta tá ń pè ní sùlùsí. Fẹ́dàdì kálí àkìmẹ́lú. Èyí òun ló péjú ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ànábì Muhammad
ẹnìkan wá bá ànábì pé èmi máa ṣe kùránì òdìdí kan lọ́jọ́, ànábì ló ti pọ̀ jù torí pé o ò ní rí tààmúlù ṣe, o ò ní rí biro ní, o sì ní rí tàfákùrù ṣe nínú ẹ̀ ọjọ́ mẹ́ta lànábì padà wá hẹ́ndì ẹ̀ sí ṣe ẹgbẹ́ iṣẹ́ Ibrahim sọ ó ní ìwọ tó ọba fẹ́ ha máa parẹ́ lọ́sẹ̀ kọ̀ọ̀kan èyí tó àkìmọ́lù èyí tó dáa jẹ́ wọ́n ti yọ súnà wọ́n sì gbé súnà lérí sọjẹ́sàn tiẹ̀ sẹ́ẹ̀rí yìí ni ó léyìí tó dáa jù tó pé jù òun ni pé parí ẹ̀ níjọ́ mẹ́ta ọ̀yá. Wọ̀dá gáwúwà. Wọ̀dá gáwúwà. Ó ní kò sí kí ni wọ́n ń pè mírẹ́kù ń bẹ kò sí ìyanilẹ́nu ń bẹ. Fàìnà àfúnlẹ́lẹ́ máa yùtà kọ́ra kò bí ìlà láàrí kìtàbù mọ̀bínú. Ó ní mo àníwìrì yìí tàn ṣe lóòótọ́ a ní àwọn tá a là kalẹ̀ kọ́dà a ní mẹ́kàlí tá a mọ́ sáà ṣùgbọ́n fàìnà àfùdọ́là máa yùtà kọ́ra bùbí ìlà láàrí kìtàbù. Ó ní tó dájú síkìrì tí mo bá gbélẹ̀ lọ tẹ́ ẹ gbọ́ bí síkìrì ò ti dáa tóun èmi náà mọ̀ yìí pé èyí tó tóbi jù tàbí súnmọ́ Ọlọ́run Al-Qur'ani ni ṣé bídíà nìyí náà tàwí náà ìṣó. Kàmá fi ìbòyá lẹ́tì ìbò Ahmad bin Hanbal. Torí pé Ahmad bin Hanbal gẹ́gẹ́ bó ti lálàárí. Bẹ́ẹ̀ni wọ́n kà máa ń sàbátà. Kí ló lọ́rọ̀ rí ra'aytu rabbal izzati alifa marra. Ó ní mo rí ìmọ́lẹ̀ Ọlọ́run tí n bá sùn máa sì mọ́ lálàárí ní ẹ̀mẹ́ 1000 fàkúrítù làhú èmi a máa wá béèrè wípé ní máa yàtà bí máa yàtà kàrábù ìrẹ́yìnká mùtàkọ̀rìbù àwọn tí wọ́n rí ẹ̀wọ̀ ìwọ Ọlọ́run kí ni wọ́n ń lò kọ́lá bí kàlámì ó ní wọ́n máa wá sọ fóun lójú oorun wípé àlùkùránì ni wàkúrítù bí fáhámi ní àbígẹ́rì fáhámi èmi a tún máa wá béèrè wípé kùránì yìí ṣé tí wọ́n bá kàtọ́ gbọ́yé ní àbí tí ọgbọ́yé kọ́lá bí fáhámi níyà ó bìgẹ́rì fáhámi ẹ̀yí pé ẹ bá ń sọ ìyá sì kí olú ọkọ́kọ́ bí ẹnìkan náà bàbá mi ní sọ̀rọ̀ yìí o bàbá òun ní sọ̀rọ̀ yìí o ṣé Ibrahim ní sọ̀rọ̀ yìí o èé ṣe sẹ́yìn orí yìí ẹ̀ ráàrin o ìlú lè parí ọ̀rọ̀ yìí yìí lọ́ọ́ dé pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ̀ ìṣó. Ìbẹ́nu àkùránì ìbẹ́nu àdìsí wípé èyí tó pé jù òun ni ká fi ọ̀rọ̀ Ọlọ́run ká fi súnmọ́ Ọlọ́run fúnra rẹ̀. Mọ́sìn kan mi ò. Nílà káyà àti nínú ìmọ̀ ṣẹ̀ríà á sì mọ̀ bá bẹ́ẹ̀. Ṣé Ibrahim lẹ́ni tí ọ̀bá lágbára àti máa parí Kùránì níjọ́ mẹ́ta kò lágbára àti máa parí ẹ̀ níjọ́ méje? Wọlé àlà àti láàwà tí ìṣòwòrì. Tí ó sì lè rẹ̀ mo ti wí yìí hùn. Àlà àkọ́lá mi ti láwà tí fi sì bẹ́ẹ̀ ní kó láyà mi. Ṣé Ibrahim ní rí wípé ó ṣe yíjù méjì ní ọjọ́ kọ̀ọ̀kan méjì náà ní sí Al-Qur'ani kọ́ mẹ́bà wọnú ya Rabbi inna qawmi ittakhadhuha dalikuri àná mahajura. Ṣé lẹ́yìn nínú òtún wọn náà? Ṣé ìdí sọ yé ṣe súnà èéṣe tá a mọ̀ rí nǹkan tí ò dá lára ara wa àwọn kan ní wọ́n tẹ́tẹ́ yìí lẹ̀ ló fífẹ́ àwọn kan ní wọ́n kọ̀ bá ti àwọn èèyàn sí Islam dábí pọ̀ bá a bá dé ẹmẹ́jà kọ̀ndẹ́mù wọn ṣé wọ́n láwọn pé ni ẹ mọ̀ yí pé àwọn tó sọ táwọn ò pé àmọ́ tẹ́ bá kọ̀rẹ́tì àwọn wọ́n gbé bẹ́ẹ̀ ti kọ̀rẹ́tì ẹ̀ kalẹ̀ so. Àtìlà àwọn ti máa táyà sára. Tọ́ọ̀ bá tún wá lè ké yíṣù méjì lóòjọ́ ké ń tọ́ bá wù ọ́. Wọ̀lá òbìnrin àyà. Kọ́nà àwọn èpè Súrátù Yásìn nìkan bí káfí nìyẹn tẹ́ ń pè ní bídí àyà tì ní wọ́n jẹ́ pé àyà díẹ̀ náà ni. Ṣé lẹ́yìn òun fẹ́ ká kúrò níbi ọ̀rọ̀ Ọlọ́run? Ẹ sì díẹ̀ ní Ibrahim Yásìn ló gbé wa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Eléyìí ọdún èṣù ní kà látàárọ̀ yìí. Mo mọ̀ pé gẹ ẹbù mi o èyí tí mo kàn fẹ́ kẹ́ ẹ ṣe ni wípé gbogbo tó ń sọ yìí ṣé rọ ni tí ọ̀dà àbí bá bá rí kíní kan táwọn ògbà agbọ́dọ̀ kọ̀ndẹ́mù yìí tó dáa bẹ́ẹ̀ kọ̀ndẹ́mù ṣé Ibrahim ẹ kọ̀ndẹ́mù dáadáa tó sọ yìí bẹ́ẹ̀ bá ti kọ̀ndẹ́mù ọ̀rọ̀ yóò wà nábì ló kọ̀ndẹ́mù wíkan sí kí n jòkó torí àfa àṣàyútí. ọ̀rọ̀ míì túnú ó ti sọ̀rọ̀ fàráìdù àwọn ìrun ó ti wá sọ̀rọ̀ sílátùl mùrídí
bí ní Kùránì bóò la ṣe gbọ́dọ̀ rí pẹ̀lú Al-Kùránì ọwọ́ á rí pé àwọn míì ń bẹ àwọn ọmọ Kùránì ké kí ní ọmọ jẹ́ ìtàwọn náà ọmọ fi jẹ́nu Ọlọ́run ọwọ́ alọ́dá ìtọ́kù mẹ́ ní wípé bóò ló ṣe yẹ kó rí pẹ̀lú síkìrí ṣíṣe ìdákọ̀ Ọlọ́run ẹgbẹ́ àwọn ọmọ ẹ̀kọ́ tá a rí kọ́ tí Tìjàníyà tíṣe Ibrahim tíṣe Ahmada Tìjàní tíṣe Ibrahim gbẹnu wọn sọ̀rọ̀ yìí ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kíkiri yìí ó kọ́ wa. Túkìdá ọ̀pìtà àmìlèdè àwòkọ́ ti di díkìrì láàrin tààdà. A mọ̀ lọ gbogbo àsìkò wa pẹ̀lú kọ́lọ̀ nìkan láàmọ̀ fi dákọ̀. Wà á kò dọ̀ ló dìkìrì. Kò yí pa àpọ̀fọ́. Ẹ gbọ́ kò yí pa àpè gèdè. Kò yí pa àmọ̀ kọrin. Ẹ bá wọ́n gbọ́ ọ̀rọ̀ níwọ̀n àfùdọ́lù dìkìrì tá a bá fẹ́ ṣe síkìrì agbé tiwa kalẹ̀ lóríṣiríṣi ṣùgbọ́n ìtọ́jú lọ. Májà àfihàn díkìrì hàkí. Òun lèyí tó bá láti Al-Kùránì ẹ sì ní ṣé Ibrahim léwa kó ònú Ìsìlámù ẹ gbọ́ ni èmi ọ̀fẹ́ rú báyìí o. Wà á kò dọ̀ ló dìkìrì. Èyí tó fi dàbí pé wàhálà mi pọ̀ nánu kémi oró òótọ́ kí n mọ́ sọ ana la akhafu fillahi lawmata la'im. Ìtẹ́yìn ọba mi kó wí ìtẹ́yìn ọba ìjọ ní tí mo ń sọ̀rọ̀ ìsì gáásà àti tàwásùl kálukú ló gbé fídíò mi èmi ń sọ máa ní mọ́ tí ń sọ èyí náà yé mi mo fi tákù àwọn àrìn kankan ni ẹ mẹ́jà bá sí ara wa jẹ́ mọ́ ọya. Wà á kò dọ̀ ló dìkìrì. Ṣé Ibrahim ní síkìrì tó péjú tó dájú? Májà àfihàn díkìrì hàkí. Èyí tó bá wá láti inú Al-Kùránì ni. Kàlìbá kìyà ti sọ̀rọ̀ ha. Alimalu walibanu nazinatuli hayati dunya walibakiyatu solahatu khairun inda rabbika saban wa khairun ṣé Ibrahim ní àsìkiri tí Al-Kùránì bá já wa sí láti ahán nẹ́bí bí èwo òun ló dájú bákì àtúsọ́ ní àtúnù ṣéṣe ló gbé yóò kalẹ̀ ó léyìn òní ká mọ̀ sí ló dájú bọ́ bá wá ṣe tán èyí táà náà fún ọ fi kún ìṣó èyí tó dá nínú síkìrí again wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir tánà bí bẹ́ẹ̀ bá ṣe 100 láàárọ̀ àdìjẹ́ náà ní kápẹ́ yóò sì gbà ń ládá tó pọ̀ wá dúó mẹ́un tó bàbá Sàyútí kí ló wá bíbìlì sí gan kí ló bí wàhálà tó bí ẹ̀tanú mizanu Tijaniyya bí shari'ah ọ̀yá. Mizanu Tijaniyya shari'u. Ẹ má ṣàbòsí o bọ̀wọ̀ tó wò mí ẹ má ṣàbòsí o ṣé Ibrahim ní tá a bá fẹ́ wọn Tijaniyya wò ẹ má fi ọgbọ́n erí yín ẹ má fi wọn ẹ fi ṣẹ̀rí àwọn ọ̀yá. Wà aláwùdù ní àtàlẹ́mì ní àbí. Kójú ọ̀nà yìí lè clear sí ọ. Bàbá akáwọ́ní ìfìlhàkíkọ̀tì mi ní àtàlẹ́ kìtàbí wà súnnà. Kó sì lè dá ọ lójú pé kìtàbù àti súnnà ni wọ́n torí ẹ̀gbẹ́ rẹ̀. Ìtàkọ̀dá bá tún náà sí aláṣẹ yìí ní àádì àlíìdì àhàrọ̀sí. Ibo ti fẹ́ yẹjú ọ̀rọ̀ òun. Ṣé Ibrahim wá ní àwọn kan ń bẹ wọ́n ń fi ẹnu gún Saidi Ali Arasim? Ọya Mu'allifi. Mu'allifi Jawahiri al-Ma'ani. Saidi Ali Arasim àwọn wọ́n kọ Jawahiri al-Ma'ani kìí ṣe Ahmad Tijani. Àwọn wọ́n kọ kìí ṣe Ibrahim. Ṣùgbọ́n ṣe Ibrahim wá ní àwọn èèyàn ń fẹnu gún Saidi Ali Arasim yẹn ní ti torí ọ̀rọ̀ ọya. Torí pé nínú Jawahiri al-Ma'ani yẹn Saidi Ali Arasim wọ́n ṣàlàyé ọlá tó pọ̀ fún Tijaniyya. Wọ́n sì ṣàlàyé ipò tó tóbi fáwọn tí wọ́n ṣe Tijaniyya nínú tírà yẹn. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń bú Saidi Ali Arasim yẹn inú wọn ò tóbi tóun tó lè gba ọ̀rọ̀ tó sọ ọ́bẹ̀ ni kò ní ìdìjà ìṣó. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tako Saidi Ali Arasim.
wọ́n tàbí eléyìn máa bú sí àmẹ́lá Tìjàní ẹ̀dàkọ́ nìkan ní ọbẹ̀ fà ibi tí ń lọ gẹnu ọ̀yà. bí tí ti dúónù ṣé Ibrahim ní tá a bá fẹ́ wọn Tìjàníyà kò nídìí kẹ́ ẹbú alẹ́ àrásìm kò nídìí kẹ́ ẹbú sí àmà Tìjàní kò nídìí kẹ́ ẹbú èmi ṣe Ibrahim ìtẹ́sẹ̀ ni wípé ẹja padà síbi ọ̀rọ̀ tí sí àmà Tìjàní gẹ́gẹ́ fúnra wọn tí wọ́n kéde fún gbogbo ayé. Ṣé àmà Tìjàní tẹ́ ẹ bá ti gbọ́ pé mo wí kinní kan ẹgbẹ́ lọ sẹ̀rí àkẹlọ́ ẹ fi sẹ̀rí àwọn wò. Èyí tó bá ṣe dédé sẹ̀ríà ẹgbà mú bí eléyìí ti wí. Èyí tó bá rí bọ́ tako sẹ̀ríà ẹjùlẹ̀ ẹ̀dọ́kọ̀ ẹni tó wí báhùn tẹ́ ẹ bá lẹ́ẹ̀rí kìíní kan tó tako sẹ̀ríà ẹ̀yìn ẹ̀ẹ́sẹ́ wá ó ṣìrù fún pé bóyá òun kó sọ. Ó ti ní ẹ̀ṣọ́nù ọ̀dà kó lè wá yé kó jẹ́ shut up fún everybody tó bá dóńdó yí pé òun ọmọ bá wọn sí àwọn èèyàn jẹ́ kò sẹ́ni tẹ́ ṣì àbíyá rẹ̀ tẹ́ ní bá òun bẹ. Ṣéhùn ní sọ́nù tó bá ti rí pé ó tako sẹ̀ríà wá gbà mú tó bá ti rí wípé kò tako sẹ̀ríà kí ló tún kù kò pé ẹ bú mi òun náà gbà pé bóyá òun lè ṣe mistake ọ̀dà kí ló dé tà ń sọ àwọn àdísù òdúùmù kí ló dé tà ń sọ àwọn àdísù dọ̀yìfù nù ìtọ́ mú àwọn èèyàn parọ́ máa nẹ́bì tó gbé nímú hadisi kalẹ̀ wọ́n lè parọ́ máa bàbá yẹn èyí táwọn máa fi yanjú wọn òun náà ní wípé ẹ bá ti rọ́rọ̀ ẹgbẹ́ ṣẹ́rí wá sínú ṣẹ́rí ẹ̀rí ọ̀rọ̀ tẹ́lẹ̀ ló sọ yìí òun náà ló ti ní agbé sí wá sínú ṣẹ́rí tó bá rí bẹ́ẹ̀ òun kọ́ ló sọ yìí ẹ máa wá dìfẹ́ǹdì wọn torí iṣẹ́ tí wọ́n ti ṣe tẹ́ ẹ bá dìfẹ́ǹdì wọn torí iṣẹ́ tí wọ́n ti ṣe ẹ bàlújẹ́ ṣẹ́rí pé ló tó mọ́ Ọlọ́run ó bí àwọn náà. Ọlọ́run onítorí báyìí ó jù bá ń lọ amẹ́lẹ́yìí ìjẹ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì fẹ́yì tí mo sọ bí oṣù mẹ́rin sẹ́yìn bẹ́ẹ̀ bá ń jẹ́ Al-Sunnah wal Jamā'ah ẹ má da omi ìwẹ̀nù tọmọtọmọ mọ́ omi ìwẹ̀ ń tó dọ̀tí ni ọmọ ìta nídìí ni bẹ́ẹ̀ bá wá torí omi ìwẹ̀ tó dọ̀tí tẹ́ dáa ọmọ nù pẹ̀lú ẹ̀. Ẹ bá ń torí omi ìwẹ̀ tó dọ̀tí tẹ́ ọmọ nù pẹ̀lú ẹ̀. Àní ní píìsì náà o. Àní ní fọ́kànbalẹ̀ mọ́. Kẹ́ ẹ rí ọ̀rọ̀ kan bì kan. Bẹ́ẹ̀ bá rí ọ̀rọ̀ kan bì kan. Tí wọ́n yí pé ṣéhù kan ló sọ. Tọ́ ní pé ṣéhù kan ló sọ. Tẹ́ ẹ wá dànù tòun ti gbogbo dáadáa tí mo sọ yìí. Tẹ́ ẹ wá dànù tòun ti gbogbo dáadáa tí ọba wa sọ yìí. A ní problem. A ní problem. Tó bá ṣòro tá nínú. Tó bá ṣòro tá nínú. Ọlọ́run á bẹ̀ ọ́. Ọlọ́run á bẹ̀ ọ́. Arinal haqqa haqqan warzuqna ittiba'ahu. Ọlọ́run já lódodo mọ̀ wá fún wa ní ìfàní àti tẹ̀lé. Wa arinal batila batilan warzuqna ijtinabahu. Ọlọ́run já lè dá aburú mọ̀ sí wá fún wa ní kápá láti lè sá fún. Waj'alna minal ladina an'amta alayhim minan nabiyyin was-siddiqin wash-shuhada'i was-salihin wa hasuna ulaika rafiqa. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.